أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته. Mo kí gbogbo mùsùlùmí jákèjádò ayé nípa àkú oríire àkú ọdún yìí tí Ọlọ́run ní kí Ramadan ọdún yìí ó tún bá ẹ̀mí wa kó bá wa láyé kó bá wa láàyè wa. Mo bẹ̀ Ọlọ́run fúnra mi àtẹ̀yin náà kó fi wá sínú àwọn tọ́lọ́run yọ́nú sí ńbẹ̀ tí ó foríjì tí ó gbàbọ̀ wọn. Gbogbo ẹ̀dùn ọkàn tá a gbé wọnú ibẹ̀ Ọlọ́run kó jọ̀ọ́ kó má jẹ́ á gbé jáde kó bá wa sọ dídùnnú àtayọ̀. Gẹ́gẹ́ bí àdéhùn tó ti ṣáájú pé pẹ̀lú ògo Ọlọ́run nínú Ramadan ọdún yìí àwọn orúkọ Ọlọ́run ọba abára wa sọ kù kí Ramadan ó tó dé náà láàmú mú lẹ́sẹẹsẹ títí pẹ̀lú ògo Ọlọ́run tí Ramadan ó fi di bíi 20 inshallah. Èyí tí mo fẹ́ fi ṣíde rẹ̀ òun lórúkọ Ọlọ́run ọba tí ń jẹ́ Al-Wahid. Ọlọ́run ló pe rẹ̀ bẹ́ẹ̀ nínú Al-Qur'an. Ó ní yawma tubaddalu al-ardu ghayra al-ardi was-samawati wa barazu lillahi al-wahid al-qahhar. Kí ni ìtumọ̀ Al-Wahid? Ìtumọ̀ rẹ̀ ni Al-Ahad tọ́lọ́run tó pe rẹ̀. Kí ni ìtumọ̀ ẹ̀? Ìtumọ̀ ẹ̀ tún ni Al-Witr tá Nábì pọ̀lọ́. Kí ni ìtumọ̀ ẹ̀? Òun la so tí ò ní depend. Ẹni tó dá wà tí ò ní di ẹnì kejì kì í pé méjì. Iyì ni dá wà jẹ́ fún. Kò lọ́mọ tó bá ti lọ́mọ ó dàbùkù. Kò níyàwó tó bá ti níyàwó kò ní di alábàárò. Kò ní di amúgbálẹ́gbẹ̀ẹ́. Kò ní di alájọsọ. Kò ní di ẹni tí ó máa fọ̀rọ̀ lọ. Kò ní di ọ̀rẹ́ tímọ́tímọ́ tí wọ́n jọ máa darí ayé. Al-Wahid. Ẹ̀rí ó dá gbogbo àwọn ẹ̀dá pátá gbogbo tó bá ti yàtọ̀ sọ́lọ́run náà ń pè lẹ́dà. Ó ní ká nídìí ẹnì kejì kẹta kẹrin ká má lè dálé ayé ṣe ká má dìpẹ́ǹdì lérí ara wa. Tá a bá rátẹ́gùn alààyè ò ní jáláàyè mọ́ nínú èèyàn. Atẹ́gùn tá a nídìí yẹn ẹ̀dá bíi tiwa náà ni. Ẹ̀dá Ọlọ́run làwọn lòun náà. Bá a bá rí àlè jáláàyè. Bá a bá jẹun àlè jáláàyè. Bá a bá mumi. Oúnjẹ tá à ń sọ yìí bí ó jẹ́ ewéko àbí nǹkan kan tí ń jáde láti inú ilẹ̀ yóò sì máa jẹ́ ẹranko bíi tiwa tóun náà mí lókè mí lọlẹ̀. A depend lérí wọn ká lè remain alive ká lè jáláàyè. Ajá sí pàwà kì í ṣe wahid a kì í ṣe ẹ̀dá tó dá dúró a depend. Àwọn ewéko tá a wá ń jẹ àtẹranko tá à ń jẹ náà lè dálé ayé ṣe fún ọ̀bá rómi. Ẹranko sọ pé bóun ọ̀bá rómi òun náà ò ní jẹ́ ẹranko. Bí ó bá yé ewéko lẹ̀ tí ó máa jẹ òun náà kù kò ní jẹ́ alààyè òun náà tún depend. Ewéko náà sọ pé bóun ọ̀bá rómi bóun ọ̀rá tẹ́gùn òun lè ṣáyé. Omi náà sọ pé òun ò jẹ́ nǹkan kan tó wọn bá rá tẹ́gùn. Ẹ bí gbogbo wa ṣe sùn léra wa lọ́rùn. Ètò Ọlọ́run ọba nù a dira wa mú a connect mára wa kò sẹ́ni tó lè wà independent nínú gbogbo ẹ̀dá tọ́lọ́run dá. Àfọ Ọlọ́run nìkan. Kí lọ́lọ́run fi yẹn ṣe létò? Ó dá wa lágara kárí bẹ́ẹ̀ ó design wa kárí bẹ́ẹ̀ nítorí wípé níjọ́ tá a bá bá Ọlọ́run ọba tó dá dúró tí ò farati nǹkan kan pàdé a máa mọ̀ pé ọ̀gá wa la bá pàdé yìí ẹni tó yẹ lọ́gàá ni tó sì yẹ lọ́ba. Nítorí kò depend bá wa ṣe depend. Tóun náà bá lọ́mọ ó ti dára wa ó ti di kankan náà bíi tiwa kò sí yàtọ̀ mọ́. Kí wá ló fi jù wá lọ nísìnyí òun náà lè dálé ayé ṣe. Ẹ̀rí tóun náà mọ́ tí ń fọmọ rẹ̀ káàkiri kò lè dá ṣe láì rọ́mọ kò lè dá ṣe láì rí lágbájá. So iyì ni fún dandan ni fún pẹ̀lú ọ̀dà wa dandan ni fáwa ká depend lérí ara wa. Ẹ tún wá kíyèsí kinní kan tẹ́tù fi máa àṣírí orúkọ Ọlọ́run tó ń pè ní Al-Wahid. Gbogbo àwọn ẹ̀dá bá ṣe yàtọ̀ síra wa yẹn tí mo kà á lẹ̀ àti atẹ́gùn àti omi àti iná àti ènìyàn àtàlìjẹnú àtọkùnrin àtobìnrin gbogbo wa nídìí ara wa ká lè ráyè ṣe a lè wà fully independent. Ṣé wàá rí bá a ṣe nídìí ara wa tá a dẹ̀ ń jèrè ara wa jàǹfààní ara wa láti ìgbà tọ́lọ́run ti dálé ayé iná là ń jàǹfààní ara wa dì sí. Ètò yẹn ọ̀dàrú àìdàrú tètò ní ọ̀dàrú ọjà mọ̀ pé ọba kan ṣoṣo náà ló lè pàṣẹ yìí. Torí tó bá jẹ́ méjì ni wọ́n ní para ní kọ̀rọ̀ tí wọ́n ń pàṣẹ jẹ́ pé ọ̀tọ̀ lọ́ba tó làwọn ẹranko tá à ń jẹ ọ̀tọ̀ lọ́ba tó wá làwọn èèyàn tá à ń jẹ wọ́n ti ṣera wọn gbọ́yé ńjọ́ kan. Kí ló dé tẹ̀ ń jẹ gbogbo àwọn product mi báyìí? Tọ́hún náà sọ pé ṣe mo sanwó gbogbo ẹ̀ fún ọ. Wọ́n ti ṣera wọn gbọ́yé ọba tó làwọn ẹranko ti kó wọn lẹ́ńjọ́ kan o. Tí wọ́n á tún bẹ̀rẹ̀ àwọn padà tí wọ́n tún yanjú ẹ̀ yóò tún nídìí ọba kan tí ọba wọn yanjú ẹ̀. Ọba tó làwọn ewéko ó possible kó ti bínú ńjọ́ kan. Ọba tó wá ní oòrùn yóò ti bínú ńjọ́ kan. Torí ọba ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́ba tó làwọn kinní wọ̀nyí. Ìyẹn lọ́lọ́run sọ fún wa ní Kùránì pé wa ma kana ma'ahu min ilahin idhan la dhahaba kullu ilahin bima khalaq. Kò sẹ́lòmíì pẹ̀lú mi ká ló wà bẹ́ẹ̀ ni ọba kọ̀ọ̀kan kálukú ó ti pín gàrí ńjọ́ kan.
ẹnìkan ló lè wà ní para tí ó mọ control gbogbo kìíní tí òjò dàrú látijọ́ yìí torí kò jọra wọn. èèyàn ọjọ́ ẹranko ó yẹ kẹ́ranko ti protest nípa àwọn ẹ má jẹ wá mọ́. ó yẹ káwọn ẹja inú odò náà ti yarí. ó wá yẹ kómi náà ti yarí lọ́tọ̀. ó yẹ kójò lóhun ọ̀rọ̀ mọ́ tí ẹ bá ṣe pé nìkan péré ní ń darí gbogbo ẹ̀ ní òjò dàrú. lẹ́ranko ò fi ríbi protest nípa ẹ má jẹ mi lọ. màálù burújọ mi nìyẹn lọ kò sí ríbi sọ fọ́mì nìyẹn pé má jẹ mi mọ́. àṣírí wáhídù nìyẹn. àìjọra wa táwọn ọ̀jọra wa yìí làṣírí pé wáhídù lọ́lọ́. àṣírí mi ìtẹ́jú fún máa gbọ́ orúkọ Ọlọ́run ọba tí ń jẹ́ wáhídù yìí. ó ní kí bá a ṣe jọra wa yìí náà tó gbogbo ẹ̀dá pátá ló yàtọ̀ síra wọn. kò sí pé lágbájá táìkàn ni wọ́n jọra wọn bí ìmúmú bẹ́ẹ̀ ní dá wọn mọ̀ síra wọn kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀. ó ní ibi tán ti yàtọ̀ ibi tán ti yàtọ̀ lẹ́ẹ̀ tí ìdámọ̀ lára wọn. omi ara wa ẹ̀jẹ̀ ara wa ìfun ara wa àti káṣán ara wa kò lè jọra 100%. ẹ wá tìgbà tọ́lọ́run ti ń dẹ́dà bọ̀ wá láti rí ànábì Adam aleyhi salatu wasalam tó fi dórí ọmọ tán rọbí rẹ̀ lọ́wọ́ nísìn tó fi wá dórí gbogbo àwọn tí ó tún mọ́ wálé ayé ẹnìkan kan ò tí ì jọra 100% yìí. kò sí ti ń jẹ́ pé bàbá tó lọ ọ̀kan lọ padà dé bàbá tó lọ kò sí ti ń jẹ́ bàbá tó ń dé bàbá tó lọ òtún kò tún padà wá mọ́. ìyábọ̀ ìyá tó ti lọ òtún bọ̀ mọ́ torí kìí ṣòun kò lè jó òun gangan. nípa 100% náà lọ́lọ́run tó wá tún dá again kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀. kí ni ò jẹ́ kí serial number yẹn dàrú bọ́n ṣe ń tò bọ̀ torí pé ká ní ọba ọ̀tọ̀ọ̀tọ̀ kìí ṣe wáhíd ọba méjì ní ń bẹ àbọ̀ba mẹ́ta ní ń bẹ tí ọ̀jẹ́ yọ ọ̀kan ni serial number yẹn ó ti kọlura wọn. copyright yóò ti dàrú intellectual property yẹn ó ti dà papọ̀ irú yìí tí mo ti ṣe rí ló padà lọ ṣe yìí yóò ti jọra wọn níbì kan yóò ti fọlura wọn lọ́lọ́run fi náà ja'alu lillahi shuraka khalaqu ka khalqihi fatashabaha al-khalqu alayhim. ṣé wọ́n ń sọ pé mi Ọlọ́run ọba lórogún ni tí ń dárú ẹ̀dá tí mò ń dá a yóò ti dà papọ̀ yóò ti jọra wọn ní tí òjò jọra wọn yẹn náà ni ó jẹ́ mọ̀ pé nìkan ní í ṣètò yìí. nínú tẹ́tù fi mọ̀ pé wáhídù lọ́lọ́run ọba àṣọ ni kò lè jẹ́ méjì. ẹ wá àwọn ẹ̀dá tọ́lọ̀ ń dá lẹ́yọ̀ọ̀yọ̀ bí òòrùn lápèjúwe tí ọmọ ẹ̀yọ̀ kò possible kó jẹ́ Ọlọ́run ọba méjì lónìí. wọn ó ti ṣera wọn gbọ́njọ́ kan tẹ́nìkan ni mo fẹ́ tàn tẹ́nìkan ni mo fẹ́ pa á pé mo fẹ́ pa torchlight mi lénìí ìfẹ́ tàn fáwọn èèyàn. ó kọ̀ wọ́n ni wọ́n máa dájú ọba tán máa dákọ rẹ̀ jù yóò fẹ́ tàn ọba tí wọ́n dákọ rẹ̀ tó nǹkan yóò lóun fẹ́ pa á òun ò fẹ́ tàn lénìí. atẹ́gùn kan péré gbogbo tí ń jẹ̀dá ń fà sí mú. omi òjò kan náà ní ń rọ̀ kò yàtọ̀ síra wọn. àwọn ọba tó sì ní wọn ó yẹ kán ti ṣera wọn gbé tó bá yẹ pé ẹni ọ̀tọ̀ọ̀tọ̀ ló ní gbogbo àwọn kinní wọ̀nyí lẹ́ẹ̀fì mọ̀ pé ìjọ kan gbogbo àwọn ẹ̀dá wọ̀nyí ń dá lérí ìjọ kan ẹni tó ní wọn. ẹ wá tó wo nǹkan àwa tá à ń jọba láyé tá à ń joyè kódà bá àjọba tá à ń jà ṣáájú nínú iṣẹ́ níbi iṣẹ́ àti nínú ẹbí pé òun la ṣáájú inú ilé yìí kò é dùn mọ́ wa kẹ́nìkan máa pàṣẹ inú ibi tá à ń darí kọ́ máa pàṣẹ mọ́ wa lára ká wá di méjì ká wá di mẹ́ta kán wá sọ pé a wà fully dependent pé a depend lérí ẹlòmíà a wà fully independent tá a bá rí a lè ṣètò kì í dùn mọ́ wa bẹ́ẹ̀. kódà bọ́mọ bíbí inú ọba bá fẹ́ bọ́ba dupò àìmọye ọba lọ́pa ọmọ bíbí inú rẹ̀ ń pè ń bá kò jó wọn ráṣẹ pa ń dupò mọ́ òun lọ́wọ́ ọ̀pá ẹ̀gbọ́n rẹ̀ pa àbúrò rẹ̀ ń pè ń du àga mọ́ òun lọ́wọ́ ń tà lè gbẹ mọ́jà fi lọ ọlọ́run ò nífẹ̀ẹ́ sí kó o pè é ní méjì ẹ̀tọ́ rẹ̀ kó o gbé fáwọn ẹ̀dá ń pé ẹ̀wọ̀ abáńfáyà aláwọ̀ ká tún máa fáyà àyàṣẹ̀ sí o àwẹ̀ nìkan ò ṣe é àìsàn nìkan ò ṣe kíní yìí àṣòro lé pẹ̀lú àbí ká fẹsẹ̀ ká tẹsẹ̀ lébọ̀ gbogbo nǹkan tọ́mọ ènìyàn máa fi gbọ́gbọ́n pé agbára kan yàtọ̀ sí tọ́lọ́wọ̀n ọba ìyẹn máa bá fílẹ̀ ọ̀bọ̀ ńbẹ̀ ni o ìbínú ọlọ́run ni ó kó ńbẹ̀ láyé yàn àti lálùkìyámà tọ́rọ́ lọ́wọ́n ọba Al-Wahid ló kọ rẹ̀ ọba ẹyọ ọ̀kan ọba àṣọ tí ò ní gbà láéláé kó o túìtì ẹ̀ bí ọba méjì kò ní gbà láéláé kó o gbé ìwọ rẹ̀ fún ẹlòmíì. Wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh.